ó wá di láàárọ̀ ọjọ́ kejì ẹ wá ní ká mọ̀ bọ̀ wá o ẹ̀yin ti gbé ọmọ lọ sí mọ́ṣúárì ọmọ ti kú ẹ bá mi gbọ́ wò ẹ wá lẹ́nu ẹ̀mí aṣọ ọ̀run ránẹ̀ tó jẹ́ pé ó mọ̀ ọ́rọ̀ ni ẹ lóhùn ni ó fi pokùnso fúnra rẹ̀. Kábíyèsí rẹ̀ Olódùmarè, tẹ́ bá sọ wípé mẹ́wàá ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà, kò ní dàbẹ̀ ni pé mò ń parọ́ kọ́. Fọ́nrán tẹ́ wò tán yẹn, ẹ wò padà ní ìparí sìn. Ẹ ṣáà ní sùúrù fún mi ná. Ẹ kú dédé àsìkò yìí níbikíbi tẹ́ bá ti ń wo ìkànnì yìí, mo bẹ̀ ọ́ tó bá ṣẹ̀ṣẹ̀ ń wo ìkànnì yìí fún ìgbà àkọ́kọ́, ìkànnì Lovers Arena TV nìkànnì tí ó já sí yìí, mo bẹ̀ ọ́ bá mi tẹ subscribe yẹn wọ ẹgbẹ́ rẹ̀ òun. Ó ra mágo kan níbẹ̀ táwọn olóyìnbó ń pè ní notification bell. Bá mi tẹ̀ tó bá ti tẹ̀ tán wọ ẹgbẹ́ rẹ̀ òun yóò gbọ́ option mẹ́ta kan wá tí ń ṣe option A, lí àti lí èyí tí ń bẹ lókè òun. Òun ni kó bá mi tẹ̀. Tó bá ti tẹ̀ tán yọ̀ǹda rẹ̀. Ó láǹfààní láti máa wo ìkànnì yìí. Benjamin Olúwaṣẹ́gun náà sì ni orúkọ mi. Bẹ́ẹ̀ ni, tẹ́ bá sọ fún yín pé mẹ́wàá ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè tí a wà yìí, ẹ máa rò pé irọ́ ni mò ń pa. Rárá o, kò kì í ṣe irọ́. Arábìnrin kan rèé tó jáde yẹn ní ìlú Ìlọrin, Kwara State lélẹ̀ ti ṣẹlẹ̀. Arábìnrin jáde ó sọ wípé àwọn ọlọ́pàá wá mú àbúrò òun nínú ilé. Wọ́n sì fẹ́ dá ẹ má bínú ẹnu mi àgò. Wọ́n sì fẹ́ dá àbúrò òun padà ní òkú. Wọ́n mú àbúrò òun kúrò ní ilé ní alààyè nítorí pé ó jẹ ọ̀rẹ́ rẹ̀ kan lówó. Wọ́n fẹ́ dá arákùnrin yìí padà ní òkú. Arábìnrin yìí sọ wípé láàárọ̀ ọjọ́ kan ni àwọn ọlọ́pàá yẹn kàn dìde. Wọ́n sì mú àbúrò òun. Àbúrò òun kẹ̀rẹ́ ó wá sí ilé, ó wá gba owó àjọ tó dá ìyẹn 350,000. Bó tilẹ̀ jẹ́ pé àti mọ ohun tó fa ìjà láàrin àbúrò ẹ̀ yìí àti ọ̀rẹ́ tó fi wá di pé ọ̀rẹ́ rẹ̀ wá fi ọlọ́pàá mú. Nígbà tí wọ́n fọlọ́pàá mú tán, àwọn wá ń sọ fún àwọn ọlọ́pàá yìí pé ẹ wo àpò ẹ̀ dáadáa, 350,000 bẹ ní àpò ẹ̀. Ẹ yọ, tẹ́ bá ti yọ, ẹ yọ 200,000 èyí tó jẹ yín, kẹ́dẹ̀ fi 150 tó kù fún, ẹ jẹ́ kó máa bá tiẹ̀ lọ. Ìròyìn fi tẹ̀ wá létí wípé wọ́n ti mú arákùnrin látijọ́ Friday ni wọ́n ti mú. Wọn ò tètè tó dá arákùnrin yẹn padà. Ó tẹ̀síwájú náà rẹ̀ ó sọ pé nígbà táwọn ṣe ìkìlọ̀ pàtàkì fún àwọn ọlọ́pàá yìí pé kán dá àbúrò wọn padà pé ṣèbí wọ́n dẹ̀ ti gba owó tí wọ́n fẹ́ gbà. Ló wá di wípé àwọn ọlọ́pàá yìí wá ń pè wọ́n padà ní nǹkan bí aago 10 alẹ́ títí dago 2 òru. Nígbà táwọn fi máa gbọ́ information nípa àwọn ọlọ́pàá yìí. Ọmọ Nàìjíríà ẹ káàárọ̀ o. Àánú àwọn tí ń bẹ. Ọlọ́run ní jẹ́ ká fi ojú sunkún ọmọ o. Nínú prison. Ṣùgbọ́n àwa ti rí kan láti àtàná báyìí. Tó dẹ̀ jẹ́ kàyéfì fún mi. Torí mi ìrírù rẹ̀ rí láyé mi nígbà tí mo wo fíìmù rẹ̀. Lọ́sẹ̀ rí lójú ti tèmi. Àwọn ọlọ́pàá headquarter nílọrin. Ọlọ́pàá headquarter nílọrin. Òun ni wọ́n wá àrẹ́sì àbúrò mi ní alẹ́ yẹn. Wọ́n wá àrẹ́sì ẹ̀ níta. Wọ́n ò wálé. Ọlọ́pàá ní láti wálé wá àrẹ́sì ọmọ ni. Ẹ wá ròyìn yìí pé kí wọ́n tàn jáde wọ́n máa bọ̀ wá sí ìta Balógun Fúlàní. Àwọn èèyàn wá jáde wá sí ìta Balógun Fúlàní ní ìjẹta nìkan bí around 5:30 ìrọ̀lẹ́. Ọmọ yẹn jáde pẹ̀lú ẹni tó tàbí pẹ̀lú orí fóònù pé wọ́n máa bọ̀ wá òun fẹ́ rí níta Balógun tọmọ yẹn fi jáde. Kódà yìí kò ó sọ pé bá mi ṣe ṣùkẹ́dẹ̀ o torí ọ̀nà títí tèmi ló ti kúrò ní ìjẹta yẹn. Ó kúrò ọ̀dà mi níjẹta ó lè gbowó
ní láti lọ wájú ọ̀hún láti 350,000 naira ni mo kọ́ fún un. tó mo wá fún yẹn fún Adélé ẹ wá pè é fẹ́ kó wá ọmọ yẹn wá dé ìta Balógun ẹ wá àrẹ́sì ọmọ ẹ jẹ́ káwọn òbí rẹ̀ kán mọ anything ẹ àrẹ́sì ẹ gbé lọ ẹ àrẹ́sì ọmọ yẹn tẹ́tẹ́ gbé lọ ọmọ yẹn dé police station ó dẹ̀ jẹ́ kí n pe àwọn tó ní mí ó láti pe ìyá wa dé police station ó rí ọmọ rẹ̀ ó wá sọ fún yín pé 350,000 bẹ lápò rẹ̀ ẹ yọ 200,000 tẹ́ ní ọ̀rẹ́ rẹ̀ tó jẹ lọ́wọ́ àrẹ́sì ẹ yọ 200,000 yìí kẹ́ ẹ jẹ́ kí mo mú ọmọ mi lọlé ẹni kò sí tó jọ bẹ́ẹ̀ ẹni kò sí kankan tó jọ bẹ́ẹ̀ wípé ẹni tó àrẹ́sì ò sí lára tó bá jẹ́ wọ́n yanjú rẹ̀ ṣọyẹ yìí kò sí bí ìyá yìí ò ṣe sọ̀rọ̀ tó lẹ́ni tó jẹ́ mọ́mì wa kò sí bí ó ṣe sọ̀rọ̀ tó ẹ gbà láyè láti jẹ́ kí ọmọ rẹ̀ kó tẹ̀lé lọ sí ilé ẹ ló di ọ̀la tẹ́ni tó àrẹ́sì ẹ̀ bá dé. ṣé ẹ bá mi bí ọmọ Nàìjíríà ọlọ́pàá headquarter nílọrin ọlọ́pàá headquarter nílọrin ẹ ti ṣe é fi eléyìí sí àṣemọ́ àlẹ́ yẹn o ṣùgbọ́n lọ́lọ́run wàláhì làzim ẹni bá ti ní Ọlọ́run gbogbo lónìí gbogbo ọmọ yóò kí rọ́kẹ̀ fọ́ kò sí tó kan tuntun wọ́n ní ọlọ́pàá Gabriel wọ́n ní Gabriel wọ́n ní Dáúdù ọ̀gá ọlọ́pàá máa gbọ́ Dáúdù máa gbọ́ ẹ mọ̀ gbọ́ báyìí ẹ wá di aago mẹ́wàá lẹ́mi ò gbọ́dọ̀ ọlọ́pàá tí mo ń pè é pé kí wọ́n délé ọmọ rẹ̀ láago mẹ́wàá lẹ́ ẹ wá pẹ̀ títí láago mẹ́wàá láago méjì òru wípé káwọn bò wá káwá bẹ́ẹ̀lì ọmọ wa ẹ dákun ṣe mọ́ rí bẹ́ẹ̀ ọmọ Nàìjíríà gbà mí ṣe mọ́ rí bẹ́ẹ̀ ó wá di láàárọ̀ ọjọ́ kejì ẹ wá ní ká mọ̀ bọ̀ wá o ẹ̀yin ti gbé ọmọ lọ sí mọ́ṣúárì ọmọ ti kú ẹ bá mi gbọ́ wò ẹ wá lẹ́nu èmi aṣọ ọ̀run ránẹ̀ tó jẹ́ pé ó máa ń rọ̀ ni ẹ lóhùn ni ó fi pokùnso fúnra rẹ̀ nínú sẹ́ẹ̀lì ẹ̀jẹ̀ yọ ní mọ̀jẹ̀ ń yọ lórí ṣé pokùnso nìyí ọmọ Nàìjíríà gbà mí ọmọ Nàìjíríà bá wà dá sọ́rọ̀ yìí àwọn ọlọ́pàá fi ọwọ́ ọlá gbà wá lójú wọ́n fi ọwọ́ náà fi gbà wá lójú ẹgbẹ́ wọn ọmọ Nàìjíríà bá wa dá sọ́rọ̀ yìí gbogbo jọ́nálìsì bá wa dá sọ́rọ̀ yìí gbogbo mídíà pátá bá wa dá sọ́rọ̀ yìí Abdulrahman Abdulrasaq gómìnà Abdulrahman Abdulrasaq Inspector General ọba wa ìlú Ìlọrin ẹ dákun torí tó lẹ́ẹ̀ bá wa dá sọ́rọ̀ yìí ẹ bá wa dá sọ́rọ̀ yìí ọmọ yìí kò kí rókè kí fún ẹ bó jẹ́ kí yà yìí jẹ wá gbé ẹ bó jẹ́ kí yà yìí jẹ wá gbé torí tó lẹ́ẹ̀ ṣàánú wa ẹ ṣàánú ẹ bó jẹ́ wọ́n tí mo ṣe lẹ́nu kọta rẹ̀ ẹ ṣàánú wa ẹ sì dánú wọ̀ ọmọ Nàìjíríà eléyìí ọ̀bọ̀rọ̀ náà wàláhì tàláhì wọ́n bí láhì lẹ̀ sí láhì ìlàwà wọ́n gbọ́ tó bá gbà pátá wàláhì ọ̀la gómìnà Abdulrahman Abdulrasaq kò ní bàjẹ́ lórí yìí o àwọn ọlọ́pàá yìí fẹ́ bàtẹ́ náà yìí jẹ́ o kò ní bàjẹ́ lórí yẹn bá wa já sí ọ̀rọ̀ yìí torí tọ́lọ́ màá sálà ọmọ Nàìjíríà bá mi dá sí. ẹ káàárọ̀ gbogbo ọmọ Nàìjíríà orúkọ tèmi ni Honorable Jimoh Ismail Ọládìméjì tí mo jẹ́ ẹ̀gbọ́n tó jí àṣà tó lè ti ta rí nínú ọ̀rọ̀ yìí ó ní pé àwọn ọlọ́pàá headquarter tí wọ́n wá gbé Àbíkọ́dé Ọlátúnjí tí wọ́n wá pa they are starting themselves like a hire killer because àmọ́ tó kan SIP lórí ọ̀rọ̀ pé èèyàn jẹ gbèsè instead CID SIP àmọ́ kan tó kàn wọ́n lórí ọ̀rọ̀ pé èèyàn jẹ gbèsè and at the same time ọmọ wa ti wà lọ́wọ́ wọn nísìn ó ti kọjá 24 hours wọn ò release ọmọ fún wa wọn ò dẹ̀ sọ nǹkan tí àwọn fipá àti pàtó nǹkan tí wọ́n ṣe wọn ò sọ fún wa so ẹ dákun gbogbo ọmọ Nàìjíríà bàtà ìrànlọ́wọ́ tẹ́ bá lè ṣe fún wa lórí ọ̀rọ̀ eléyìí tí wọ́n ṣe yìí a fẹ́ kí wọ́n jẹ́ gbé ọlọ́pàá headquarter àwọn ni wọ́n pa ọmọ tó sì wá mú yìí wọ́n wá arrest ẹ̀ tí ò ní warranty kankan nínú ẹni tó wá arrest ẹ̀ according to bá a ṣe gbọ́ wọ́n ní àbúrò ẹni tí àbúrò tèmi Ọlátúnjí tó jẹ lówó àbúrò rẹ̀ ni ẹni tó wá arrest gẹ́gẹ́ bí ọlọ́pàá ẹ̀gbọ́n tàbúrò lọ́lọ́pàá àti ẹni tí àbúrò mi jẹ lówó so ìta padà gbọ́ nígbà tẹ́ mú yàn ní 5:30 ní on 20 lọ́jọ́ Friday tó sì di 7 tẹ̀sán kó ti kú tó ẹ mú yàn láàyè ẹ wá bẹ́ẹ̀ rìtọ́nù ẹ̀ ló kù àmọ́ tí ó fa ògbélé yàrá gbogbo ọmọ Nàìjíríà àwọn ọlọ́pàá ẹ̀kọ́ta àwọn náà pa Jimoh Àbíkọ́dé Ọlátúnjí nílọrin níbí ní Kwara nílọrin àwọn ni wọ́n pa so ẹ dákun gbogbo rẹ̀ lọ́jọ́ àti wa ọmọ Nàìjíríà a nígbà assistance masalam. Kábíyèsí rẹ̀ Elédùmarè ọba mo fẹ́ fi fọ́nrán kan hàn yín sìn tàkọ́kọ́ la rí o lára ohun tó ń ṣẹlẹ̀ nílùú Nàìjíríà ohun la rí yìí
ìkejì tó tún dàbí pé ó fara pẹ́ ohun tó ṣẹlẹ̀ ní ìlú Ìbàdàn lọ́jọ́sí. Fọ́nrán ilẹ̀ ń wò lójú amóhùnmáwòrán yìí. Ilé tẹ́ ń wò níbi táwọn èèyàn ti kú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ yìí. Ìlú Anambra lélẹ̀ ti ṣẹlẹ̀. Ìròyìn fi tẹ̀ wá létí wípé wọ́n ní kí àwọn ènìyàn wọ̀nyí kán wá gba ìrẹsì àti òróró tí wọn yóò fi ṣe ọdún. Kò ṣe pé bí ráìsì náà kúkú pé odidi àpò, àmọ́ nítorí ebi ẹ̀gún táwọn ìjọba wa sọ wá dà. Ẹ báwọn ènìyàn ṣe kú, wọ́n kúkú tí ò nídìí, wọ́n kàn ṣáà kú nítorí oúnjẹ. Ẹ wo bí ebi ṣe pa àwọn ènìyàn. A ti sọ pé a ní ìjọba. Irú ìjọba wo òun la ní yìí? Kábíyèsí Elédùmarè. Irú ìjọba wo òun la ní yìí? Ọlọ́run mà wá gbà wá o. Tàkọ́kọ́ là ń sọ lẹ́ẹ̀kan yẹn wípé wọ́n mú èèyàn lọ sí ọgbà ọlọ́pàá ní alàyè, ó wá di òkú. Irú kọ́ńtì ò tẹ̀lé wà ìgànná. Ẹ wo bí ilẹ̀ Yorùbá ṣe rí. Ohun tó ń ṣẹlẹ̀ pàápàá jùlọ ní ilẹ̀ Yorùbá. Ká má ṣe wá sọ ti Ìgbò ibi tí fẹ́ pa wọ́n kú. Eléyìí ni mo rí tí mo rò pé kì í fi ṣọwọ́ sẹ́yìn fans mi. Kó má dàbẹ́ ni pé èmi nìkan ṣo ní ìwò tí ń rí lára ohun tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà rèé o. Ọba tó jẹ́ tí ìlú tòrò àti tó jẹ́ tí ìlú dàrú. Ṣé rí pé mò ń tẹnu mọ́ kí àwọn ènìyàn wáyé náà kó máa wò, ọ̀gá ọlọ́pàá Ìlọrin náà kó máa wò, kí àwọn olórí ní Nàìjíríà kó máa wò owó tá a yá nítorí ebi láti ìlú òkèèrè pé ká lè fi wá solution sí ọ̀rọ̀ ebi tó wá jẹ́ wípé orí nǹkan mìíràn ló ń kó lé ẹ̀yáwó láti foreign country, owó àgbàpín ètò ìbátan padà sí foreign country again láti tó lọ tọ́jú ẹ̀. Ibi ló ti ń ṣe irú ẹ̀. Ṣé rò wípé àwọn ìbò iná wò wá ni? Wọ́n wò bá ti ń ṣe, wọ́n wò pé máa wo àwọn ará Nàìjíríà iṣẹ́. Ẹ̀yin lo mọ́tò dẹ̀mdẹ̀m, nǹkan tó bá ti wù yín lẹ̀ ń ṣe. Àmọ́ ẹ ti gbàgbé wípé àwọn tí ẹ jọba lé lórí, ebi ń pa wọ́n nínú ìlú. Kò wá sí ìtìjú. Ọ̀gá ọlọ́pàá wá sọ pé ká máa sọ̀rọ̀ ká pànù mọ́. Irú kéèsì ìyá yìí ń sìn tó jẹ́ wípé wọ́n gbé àbúrò rẹ̀ lọ ní ààyè, wọ́n dá padà lókú. Kó máa sọ̀rọ̀ náà o. Kó ṣáà pànù mọ́. Kó máa sọ̀rọ̀ sí ẹnì kankan, ẹ̀yin government officials. Kó máa sọ kankan. Àbọ̀rọ̀ ká gbọ̀n. Tó bá ṣe ń darapọ̀ mọ́ ìkànnì yìí, jọ̀wọ́ mo bẹ̀ ọ́, bá mi subscribe sí, like fídíò yìí gangan. Like fídíò yìí. Tó bá ti subscribe sí, wẹ̀gbẹ́ rẹ̀ ń ọ̀rẹ́ àmàgò kan níbẹ̀. Táwọn olóyìnbó ń pè ní notification bell. Bá mi tẹ̀, tó bá ti tẹ̀ tán, yọ̀ǹda rẹ̀. Ó láǹfààní láti máa wo ìkànnì yìí. Benjamin Olúwaṣẹ́gun Olúwapamílẹ́yìn náà lórúkọ mi. Ó tún dìgbà kan náà.